ẹni tá a bá wí fún kọ́lọ́run jó gbọ́. Yorùbá ẹ̀rù máa ń bà mí púpọ̀ sáwọn ẹ̀yà yìí kò ní gbalẹ̀ wá tán o. ẹni tá a bá wí fún kọ́lọ́run jó gbọ́. Yorùbá ẹ̀rù máa ń bà mí púpọ̀ sáwọn ẹ̀yà yìí kò ní gbalẹ̀ wá tán o. tó ṣẹlẹ̀ sẹ́yìn ó yẹ kó kọ wà lọ́gbọ́n. ajá wọn ò torí olówó rẹ̀ sọ́dẹ̀ torí oníkọ́ torí ọ̀la ní iná ò ṣe é fi sórí òrùlé sùn. ẹni tá a bá wí fún kọ́lọ́run jó gbọ́. Yorùbá ẹ̀rù máa ń bà mí púpọ̀ sáwọn ẹ̀yà yìí kò ní gbalẹ̀ wá tán o. bí ọba sì ti kó àjọkú níbo lọ̀gẹ́rẹ́ ti fẹ́ gbé tán lẹ́gàlà àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ ajáò àró awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ bá a bá yọ owó òjò àròrò dákú ò kí lọ́ọ́ fẹ́ kẹyẹlé pọ̀ mẹ́díẹ̀ ńjọ́ tójú ń bẹ lórúnkún Yorùbá dá dúró lọ́tọ̀ gédéńgbé pẹ̀lú ọ̀làjú àṣà ètò òṣèlú tó dúró re ìran Yorùbá ti ń wọṣọ káwọn karambani ó tó gòkè wá àti ń soge àti mú iṣẹ́ àgbẹ̀ ní ọ̀kúnkúndùn ìran Yorùbá ní ètò fún ohun gbogbo ètò oyè jíjẹ ètò ọba jíjẹ ìgbéyàwó ìsọmọlórúkọ ogún pínpín ẹjọ́ dídá òkú sísin ìmúra ìkíni ìbọ̀wọ̀ fágbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí ẹ̀yà méjì tí ń dọ̀bálẹ̀ tàbí kúnlẹ̀ kí òbí wọn yàtọ̀ sí ẹ̀yà Yorùbá nìkan ìwólódé lọ́dà lórúkọ mẹ́sàgbà ìwólódé lọ́kẹ́ran mérò wọn kó ara gúúsù papọ̀ mọ́ ará àríwá láti ìgbà náà láti wọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ àpọ́kọ́jẹ ajá wọn ò sí já o ìbágbé wọn ò sì jára ọ́ dẹ̀yàn lójúmọ́ ní ilé koko bí ewé akíkan ọ̀nà mẹ́ta wọ́n pín Nàìjíríà sí lásìkò independence north south east àti south west ríjíọ̀nù mẹ́ta bó sì ló bá dé kò sí ẹ̀yà tó lè dá wọlé ìbò dandan ni kí ẹ̀yà kan fojú ẹ̀yà míì at least ẹ̀yà kan mọ́ra ẹ̀yà Ìgbò pẹ̀lú ẹ̀yà Yorùbá ló yẹ kó ṣàṣepọ̀jù ẹ̀ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́báfẹ́mi Awólọ́wọ̀ ti bẹ̀ wọ́n kí wọ́n jẹ́ àjọkọ́mọ lòpọ̀ bọ́ lẹ́ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ni wọ́n ti dalẹ̀ àwa Yorùbá o ẹ̀yà kan wá ń jẹ gàba lórí àwọn ẹ̀yà tó kù ẹ̀yà kan ṣoṣo wọ́n fẹ́ máa wà níjọba títí ayérayé lọ a sì tún fẹ́ jáde kú òun ní rárá ń dá ńgbà náà sí wọ́n bí sórí mẹ́ja ni ṣe bí ìgbádùn ni wọ́n ń pè lómìnira omi ìyàlá wa ń gbé mu lójoojúmọ́ òmìnira kọ́ á ti wá ṣèyí sí Olódùmarè jẹ́jẹ́ nílùú àgéèbó tó kóra wọn lọ wọ́n kò nílẹ̀ wa tán ní ìdààmú dé lẹ́yìn ìta gbòmìnira tán lọ́ọ̀tọ́bà 1st 1960 a darapọ̀ mọ́ Commonwealth of Nations CON lọ́ọ̀tọ́bà 1st 1960 Abubakar Tafawa Balewa olùdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú Northern People's Congress NPC ló di Prime Minister olórí ìjọba Head of Government of the Federation of Nigeria wọ́n fi Benjamin Nnamdi Azikiwe olórí ẹgbẹ́ National Council of Nigeria and the Cameroon sí Governor General aṣojú ọba bẹ̀rẹ̀ ìlú èbó Queen Elizabeth II tó ṣẹ̀ṣẹ̀ wàjà ní kọ̀pẹ́kọ̀pẹ́ ní November 16 1960 ńgbà ó October 1st 1963 ní orílẹ̀-èdè Nàìjíríà di Republic Abubakar Tafawa Balewa gẹ́gẹ́ bí Prime Minister Benjamin Nnamdi Azikiwe gẹ́gẹ́ bí ceremonial president Azikiwe ló wá dissolve o House of Representatives ní December 8 1964 wọ́n di parliamentary election ní December 30 1964 àti ní March 18 1965 ẹgbẹ́ òṣèlú NPC ní ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin méjìlélọ́gọ́jọ 162 House of Rep members out of 312 seats NCNC wọ́n ní mẹ́rìnlélọ́gọ́rin 84 seats UPGA ìyẹn the United Progressive Grand Alliance wọ́n boycott election tiwọn wọ́n láwọn òdìbò ń tàwọn jàre wọn ò sì jáde regional election wáyé ní October 11 1965 Samuel Ládòkè Akíntọ́lá ó wọlé padà gẹ́gẹ́ bí Premier of the Western Region bọ̀tì ó ní ọ̀pọ̀lọpọ̀ mọ̀gòmọ́gó nù ló sì lead the operation
wẹ́ẹ̀tì ẹ̀ lóòótọ́ ni wọ́n dìbò ní October 11, 1965 òjòrò ìbò tá a wí ọ̀hún pàgbọ́jò massive rigging ní ọkọjá bẹ́ẹ̀ olórí àjọ elétò ìdìbò fúnra rẹ̀ gan ìyẹn the Electoral Commission ọ̀gbẹ́ni Eyo Iesua ọ̀sọ̀ ní gbangba lójútáyé ó ní màkàrúrù ọ̀hún pàgbọ́jò ọ̀pọ̀ òṣìṣẹ́ àjọ elétò ìdìbò wọn jí gbé tí wọ́n gbé wọn pamọ́ kó tó dọjọ́ election gan wọn ò lè ṣiṣẹ́ ìrìnjò wọn àwọn tí wọn ò sì jí gbé ìgbókọ̀lá ni wọ́n ti kó nomination form rí káwọn mọ́lé èèyàn báyìí ní kẹ́ ẹ ṣiṣẹ́ fún o candidate báyìí òun ní kẹ́ ẹ ṣiṣẹ́ fún lọ́la àwọn yẹn ò bá kúkú yọjú òde lọ́jọ́ ìdìbò bẹ́ẹ̀ ni wọn ò sì gba nomination form gangan lọ́wọ́ ẹnikẹ́ni so àwọn candidate kan wọlé ọ̀nà post ballot paper ń fò káàkiri ni o kí wọ́n tó dìbò ni wọ́n ti fẹ́ ti àwọn kan tán ọ̀wọ́ ṣe bí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá la gbé ballot paper sí àmọ̀ràn bí ní Ọ̀yọ́ òfo ọjọ́ kejì ọjà níbi ẹ̀ bá rí gbákọ́lẹ̀ tó máa rámẹ̀ ẹni àríkọ́là mọ́ lójú ọlọ́pàá ìwòlẹ̀ tiẹ̀ fẹ́ bí lọ́rọ̀ ballot paper àwọn tọ́ọ̀gì àtàwọn party agent ni wọ́n kó aṣọ ọlọ́pàá local government sí lọ́rùn wọ́n sì rú ìdìbò ọ̀hún ọkọjá àfẹnusọ àní wọ́n ń kàbò lọ́wọ́ láwọn ibòmíì wọ́n sì ti ń kéde rìsọ́ọ̀tì lórí rédíò ọ̀tọ̀ làwọn tó jáwé olúborí ọ̀tọ̀ làwọn tí wọ́n wà náà sí lórí rédíò àbálò àbábọ̀ NNDP wọlé election yẹn láàárọ̀ òbárokùn láàárọ̀ rádíò mẹ́rìndínlógún nínú àwọn candidate NNDP lọ́wọ́lé ọ̀nà post làwọn èèyàn ìlú bá tako rìsọ́ọ̀tì o wọ́n ló ní màgòmágó nú ojú láì nírú ẹnu láì níyọ̀ ṣebí láyé ìsẹ̀yìn bẹ́sì ìdìbò bá tẹ̀yàn kan lọ́rùn wọn ni ó gba tribuna lọ tribuna kẹ̀ yóò ti máa pẹ́ jù àwọn aráàlú fìdájọ́ sọ́wọ́ ara wọn wọn ò ṣẹ̀ṣẹ̀ ṣògbó à ń gba lọ́ọ̀yà à ń bíráìbà adájọ́ kiri nílẹ̀rú sangi o ọ̀rọ̀ ń bígì ọ́ bá dògbé ìdàrúdàpọ̀ wọ̀ ló ìpànìyàn gbòde kan ilé jíjó olè jíjà ọjà fífọ́ àwọn tọ́ọ̀gì òṣèlú wọn da petrol sálátakò wọn lára ọmọ gbọ́wọ́ ẹ̀ tiẹ̀ bí wọ́n bá ti fi pẹtrólù wẹ onítọ̀hún wọn sáná sí i dúkìá olówó iyebíye ló gbógun lọ òkú àwọn alátakò tí ń dúró de síìbù pátá gbogbo ẹ̀ ni wọ́n fi ná sí ọgọ́dọ̀ mẹ̀kúnnù ìlú ló kú 160 civilians ọlọ́pàá ìjọba méje ni wọ́n pa nìjọ ń bá ràn wọ́n bí òrùn ní tàn kálẹ̀ bíi tamana èèyàn márùndínlógún ló pàdánù ẹ̀mí lẹ́kìtì another 20 láàrin ọjọ́ mẹ́rin síra wọn 16 ló kú níjẹ̀bú-òde àti ìpínlẹ̀ Ondo ní November 7 1965 àti travel kúrò ní South West dógún àti wá sí South West dọ̀ràn ní January 12 1966 ogún èèyàn ló pàdánù ẹ̀mí ní Iléṣà nìkan ogun wẹ́ẹ̀tì ẹ̀ ló líìdì sí ìdìtẹ̀gbàjọba ní January 15 1966 nínú ẹ̀ ní àti pa Prime Minister Abubakar Tafawa Balewa Ahmadu Bello Festus Okotie-Eboh Ahmed Ben Musa Sarumi Sardauna Ahmed Patigi Brigadier Samuel Adémúlẹ̀gún ìyàwó ẹ̀ Latifat Adémúlẹ̀gún Brigadier Sakaria Mai Malari Colonel Brav Sódẹ̀yìndé Colonel Kom Muhammed Lieutenant Colonel Abogola Gema Lieutenant Colonel J. Spam PC Yahona Garikawa Lance Corporal Musa Nimzo PC Agailai Philip Lewande PC Akpan Anduka Sergeant Daramola Oyegoke tó pẹ̀lú Insogu àtàkì Sardauna's Lodge Insogu náà lọ pa Samuel Ládòkè Akíntọ́lá nìkan lọ́jà fitafita ojú rẹ̀ mílẹ̀kùn Fani Káyọ̀dé ló ṣe bàbá Fẹ́mi Fani Káyọ̀dé Ìsẹ̀yìn òwe ìyá gbọ̀n adarí àwọn tọ́ọ̀gì ìjọba olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú NCNC ní láti 1959 kí Ládòkè Akíntọ́lá ó tó dàgbà lọ́dún 1962 ó sọ di Minister of Local Government àti Deputy Premier ní Western Region àsìkò etíléládìẹ Fani Káyọ̀dé lérò ẹni a lè mú làálẹ̀ dé mọ́ fún òbóṣe ló líìdì àwọn sọ́jà tó lọ sílé rẹ̀ gbogbo tọ́ọ̀gì Fani ló ferege tí ọ̀nà pápá bora ìgbé àfẹ́wé oko àwa nǹkan ọbẹ̀ tó kù Fani Power tó ti di Fani Powerless lọ́jọ́ ìjàngbọ̀n
ń wò bó ṣe pariwo láti ta Fani Káyọ̀dé calm down, you are under lawful arrest by the army. Bàbá Fẹ́mi Fani Káyọ̀dé ti bẹ̀rẹ̀ sí ní gbọ̀n bí ewé jóbè òjòrà mọ́ yóò ti máa tọ̀ sí ṣòkòtò. Àṣé tá a bá yọwọ́ ipò tá a yọwọ́ immunity ọ̀pọ̀ àwọn aṣíwájú wọ̀nyí lẹ́jú sọ èdè lọ. mò ń bọ̀ ẹ má yìnbọn o Fani Káyọ̀dé ń dàn látòkè pẹ̀tẹ́ẹ̀sì I am coming don't shoot ṣùgbọ́n kò sọ̀kalẹ̀ nwó bó sí tó pé lẹ́ẹ̀kejì Rẹ̀mí Fani Káyọ̀dé ọ̀sọ̀kalẹ̀ nìyẹn bá yìnbọn kan lẹ̀ láti jẹ́ ọmọ pé àwọn ọ̀bá ti rí wá o ńgbà tí ò jáde wọ́n bá fọ́ gíláàsì ẹnu ọ̀nà wọn wọlé bí wọ́n ṣe wọlé ni wọ́n yìnbọn kíkankíkan wọ́n bá jagun labẹ́nu bedroom ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ àtọmọ mẹ́ta tíyàwó àtàwọn máa ń wa ẹkún mu wọ̀rù Fani Káyọ̀dé ti káwọ́ ẹ̀ sórí ọ̀rẹ́dì kí wọ́n tó wọlé I surrender ìní ń pariwo léraléra ojú ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ni wọ́n ṣe fi okùn tí wọ́n fi gbé ìbọn kọ́rùn tí wọ́n fi di ọwọ́ rẹ̀ wọ́n sọ́ngọ̀ rẹ̀ jáde ìyàwó lọ́wọ́ akí fóònù mọ́lẹ̀ ó pe premier Chief Ládòkè Akíntọ́lá wọ́n ti àrẹ́sì ọkọ mi o Akíntọ́lá ń pé kó fi ọkàn balẹ̀ fira ẹ lọ́kàn balẹ̀ jọ òun máa béèlì ọkọ ẹ láìpẹ́ jọjọ ọlọ́rọ̀ abetí dédé ọmọ ti kú ìyá ògbọ́nlé Akíntọ́lá ò mà wípé oyè tọ́kara àwò díẹ̀ kí ń lókù ó ń bọ̀ lẹ́dẹ̀ náà kò hàn sí Akíntọ́lá pa pé sọ́jà kan lè lórí láyà wá sílé òun àfìgbà tó bẹ̀rẹ̀ sí ní kúrú ọ̀pọ̀ mọ́tò tó tẹ̀léra wọn láàjì tó yọjú torí náà mọ́tò tọ́pọ̀ rẹpẹtẹ ikú wọlé wẹ́rẹ́ tó akọni lọ Akíntọ́lá gbìyànjú kó tó ṣubú lójú ìjà Ládòkè Akíntọ́lá nìkan ló kókó akọni ojúlówó Ààrẹ Ọ̀nà Kakanfò ni ọ̀nà wọ́n gbé ìbọn rẹ̀ ó kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ta ìbọn sára bàbá Ọlátòkunbọ̀ bàbá Àbáyọ̀mí gbìyànjú púpọ̀ lójú ìjà ó lóun ò ní interest nínú ariwo you are under arrest tí wọ́n ń pa níta ọkọ̀ kì submachine gun náà ó bẹ̀rẹ̀ sí ní sínú ìbọn bolẹ̀ kárakára lásìkò tí ìwóbosì ń gbìyànjú láti fọ́ọ̀sì ilẹ̀kùn wọlé láti lọ bá nínú yàrá ẹ̀ láti inú 3 tọ́nà tí wọ́n gbé wá Rẹ̀mí Fani Káyọ̀dé lọ pariwo láti ta pé kí Ládòkè Akíntọ́lá ó dáwọ́ ìbọn yínyìn dúró ó ní àwọn ológun ọ̀wá láti wá ṣe é níjàmbá wọ́n kàn wá láti mú lọ sílùú Èkó ni èmi kẹ̀ òkú òmìnirẹ́lẹ̀ múrèkó kì í sáàyè mi Akíntọ́lá ò dáhùn ó yìnbọn lọ ń tiẹ̀ ni ọkọ̀ ojú ìbọn sí ìwóbosì pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bó tiẹ̀ jẹ́ wípé ìbọn ń ọ̀bẹ nìkan kan nù wọn gbogbo wọn ti sá jáde kúrò nínú ilé o wọ́n fi ọgbà gáìdì ara wọn Ládòkè yìnbọn ètútàn ilé ẹlẹ́tù lọ́tà bá tán lọ́wọ́ akọni ìwóbosì àtàwọn ọmọ rẹ̀ wọn mọ̀ pẹ́tù àtọ́ta ìbò sí mọ́ wọn ní Akíntọ́lá tún ìbọn rẹ̀ kì lọ́wọ́ nu o ó ń dúró kí àwọn yọjú ni o bàbá Àbáyọ̀mí òru tiẹ̀ gbábẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò jáde lórí bákónì ilé rẹ̀ pẹ̀lú ákáchífù funfun lọ́wọ́ rẹ̀ ó sọ̀rẹ́ndà ó káwọ́ méjèèjì sókè ó tán kò jù báyìí lọ o ìwóbosì pẹ̀lú àwọn iléèmọ̀ rẹ̀ wọ́n síná ìbọn fún Akíntọ́lá wọn lọ kí Fadérera ó tó jáde òkú ọkọ ẹ̀ níwò nínú àgbàrá ẹ̀jẹ̀ irin ṣubú akọni lulẹ̀ lójú ìjà ọkọ Fadérera ti lọ láàrin oṣù mẹ́ta síra wọn ló tún pàdánù ọmọ rẹ̀ mọ́délé sínú wàhálà àti rògbòdìyàn Western Region àwọn ọmọ Yíbò ló dìtẹ̀ gbàjọba wọ́n pa Haúsá wọ́n sì pa Yorùbá dànù lẹ́yìn tí wọ́n ti pa gbogbo àwọn tó jọ lórí ìjọba except Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n ti fọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí sọ sẹ́wọ̀n Supreme Military Council gbàjọba ìyẹn SMC led by General Johnson Aguiyi Ironsi ọmọ Yíbò ó jòwé òfin tá a fi gbòmìnira nù ó kánṣu Federal Parliamentary Republic System of Government tá a ti ń bá bọ̀ tẹ́lẹ̀ tó ní kálukú fi bójútó ẹlẹ́kùnjẹkùn wọn ọmọ Yíbò yìí ló dorí Nàìjíríà kodò ó rí Nàìjíríà System of Government padà sí Unitary Government ní January 16, 1966 èèyàn 22 ló bá ìdìtẹ̀gbàjọba ọ̀hún lọ more than 3,000 ló fi orílẹ̀-èdè yìí sílẹ̀ sálọ jìnnà fẹ́fẹ́ ìjọba orílẹ̀-èdè Ghana pèsè diplomatic assistance fúnjọba ológun Nàìjíríà ní January 17,
1966 ìyẹn diplomatic recognition ìjọba àgóyèrò sì fi òpin sí 4 federal regions ní May 24 1966 àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ àjàó àró awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ kí ló ṣẹlẹ̀ láàrin May 28 sí June 2 1966 tó líìdì sí ìdìtẹ̀gbàjọba ti July 29 1966 the most deadliest African coup tá a pè ní counter coup ń bí ọ̀pọ̀ ẹ̀yà Ìgbò ti pàdánù ẹ̀mí wọn rẹpẹtẹ ìdí tí ò fi yẹ kíran Yorùbá ó súnmọ́ ẹ̀yà Ìgbò dáadáa àti reason tí ò fi yẹ ká ṣàánú wọn ẹjẹ́ àpàdé ní part 3 Biafra Yorùbá nation Igbo versus Yoruba people ahead 2023 and beyond. Ẹ láìkì kẹ́ fọ́lù péjì mi lórí Facebook Awikonko TV. Ẹ sọ̀sìkírábù sí YouTube channel mi Awikonko TV. Ẹ wà Èdè Yorùbá TV, Oríkì Yorùbá TV, Òwe Yorùbá TV, Ìkórìtà Kò Yé Mi, Comedy Magic TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjùwà ṣe wò ó.